Entertainment TV, your #1 birthday arena. Ọpẹ́yẹmí ló ń sọ ọjọ́ òbí o. Èròyà ẹ̀jẹ̀ àbájọ ẹ̀jẹ̀ àbáyọ ọmọ bá ń bẹ́ òkú oríire. Ọpẹ́yẹmí o, ọmọ bá ń bẹ́ Elizabeth máa gbé ìwọlé mi kó bẹ̀rẹ̀ fún torí pọ̀ nílọ́dún rẹ̀ ọlọ́dún kankan ní mọ́dún rẹ̀ lọ́dún torí oyin mọ̀tẹ́ nínú afárá ejò lámọ̀tẹ́ nínú àpà èkó ló mọ̀tẹ́ lẹ́lẹ́rẹ̀ẹ́rẹ́ rí mọ̀tẹ́ nù tó ńlá ẹ̀kọ́ mọ̀tẹ́ lọ́dàn ó ti mọ́dún èyí náà ọmọ olóríire abiyamọ mo kí ọ̀pọ̀ ọdún mo kí ọkú yèdùn ẹlẹ́rìí ẹ̀yẹ arẹ́rìí músẹ́ bí ẹni tí ò lè jẹ kankan tán dúdú rẹ̀ wù ní ó rẹwà ó níwà lóbìnrin olóríire ẹ̀dá ènìyàn jẹ́jẹ́ lọ́pẹ́yẹmí ń lọ jẹ́jẹ́ lè Elizabeth í ṣe bó ti ń bọ́mọdé ṣe ló tún bẹ̀rù àgbà ilé ọlọ́fàmọ́jọ níjẹ̀lé bàbá tó bí ọlọ́mọ ńlá o ọmọ ọlọ́fàmọ́jọ ìyẹ̀rú ọ̀kín ọmọ abásùjọ́ kọ ọmọ àríjà sọ̀rọ̀ ọmọ ìjàkẹ́ ìjàkàn tí wọ́n ń jà lọ́gbà nílé ọlálọ́mí ó sojú èdè ó sojú pọ̀rọ̀ nínú ọkọ̀ ó sojú àgbélẹ̀ yàrá ó sojú àti robolóko dọ́gba ìbá sojú olóko ìbá làwọn ọmọ ìjàkadì katakìtì lóró tọ̀fà ọmọ pínre ọmọ láre ọmọ búre ọkọ̀ gbọ́dọ̀ jù kan nílé ọlálọ́mí bọ́kọ̀ bá jù kan ọba ní kọ́ wọn lóró ọmọ abìdí kéńké lórí ẹni ọmọ abìdí jẹ̀lẹ̀ ń kẹ́ ọmọ ogún tí mo rí tí mo dàsá kẹrùrù ọmọ àkàlà tí mo kò tí mo dàsá kẹ̀m̀bẹ̀ fún ọlálọ́mí ni mo rí mo dàsá là lápá ìyẹ̀rú òkè ni mo rí mo dàsá là lọ́bẹ̀ ó sì rọra là mẹ́ dákun mọ́jà bòjìlẹ̀ lápá mi ọmọ bá ń bẹ̀ ọkọ̀ ọmọ ká ẹrú ẹ̀ ló mọ̀ ká àkàbàjẹ́ oró bọmọ lọ́bàmọ́ jẹ̀jẹ̀ ń jẹ́ sí ló fi já wípé ẹrú ló mọ̀ kájọ ọmọ lọ nílé bàbá tó bí ọlọ́mọ tọ́mí yé ó sọdún èyí o wàá ṣèmí ìsìn nínú owó nínú ọ̀la nínú iyì nínú ẹ̀yẹ nínú àlàáfíà gangan tí ń gbé wá bọ̀rọ̀ báńkì mọ̀ sí rẹ̀ báńkì pọ̀ sí rẹ̀ báńkáyà ajé létí gbogbo wọn pátá mo kí àrọ́gbọ́mú solókun ní ìmá kí wọn ju bá ń lọ àpàdé wílé mi ń jẹ́ wò ó Ọpẹ́yẹmí èèyàn tó bá ní kó o mọ̀ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sí fún wọn ikú ọmọ fún yẹn poroporo fún wọn jẹ nínú odó nílé àwọn ọ̀tá rẹ̀ ìwọ ní bá wọn tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ yẹn nu bó bá ti lọ re ló máa bọ̀ re. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.